ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. àwọn màmá wa àti bàbá wa ti tọrọ látàrọ ó kàn ní one or two things tèmi fẹ́ sọ differently. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé jihad ti wọ ilẹ̀ Yorùbá and this is the number one step tí wọ́n máa kọ́kọ́ ṣe. So ẹ̀wọ̀n kan ti gbé brother wa rí wọ́n rí pé kò sí kankan tó ṣẹlẹ̀ wọ́n tún try yẹn. Wọ́n jó ilé màmá kan ní Ìlọrin wọ́n rí pé kò sí kankan tó ṣẹlẹ̀. Ṣé rí this is the time all Yorùbá ọmọ kóòtù jíire all over the world need to stand up against this bully for good. Fulani must leave ilẹ̀ Yorùbá. The bully is much for us. This is the time tí àwọn ọba wa ìjòyè ni o politicians ni o ká take the differences were apart aside ká face Fulani for good. They need to leave Yorùbá land. Màá wá sọ ìdí fún yín. Ṣé ẹ mọ̀ pé mo wà lórí show MS Babalami and kí tó lọ sórí show yẹn mo wá rí pé àwọn ọmọ Fulani ti pọ̀ jù nílẹ̀ Yorùbá màámi. Tí wọ́n bá ń sọ Yorùbá fún yín ẹ lè mọ̀ ipò ọmọ Fulani. Number one wọ́n ní pé èdè Yorùbá wọ́n ní pé foreign ni. Ẹ̀yin ti gbọ́ rí èmi ò gbọ́ rí láyé mi. Wọ́n ní èdè Yorùbá wọ́n ní foreign ni pé àwọn foreign ló jẹ́ fún ìlú wọn náà. Number two wọ́n ní ìṣẹ̀ṣe tá à ń ṣe mo fẹ́ káwọn inú mi tẹ̀lé pé àwọn ọmọ Yorùbá wọn máa ń gbọ́ mi báyìí ṣé ó yẹ yín ìyá mi ẹjọ́ tẹ́ bá lè fún mi 2 minutes. Wọ́n ní ìṣẹ̀ṣe tí Yorùbá ń ṣe wọ́n ní foreign religion ni o. Number three wọ́n ní ní ilẹ̀ Yorùbá àwọn bàbá kan fẹ́ ọmọ kéékèèké wọ́n bẹ̀rẹ̀ sí ní change ìtàn mo fọ́ lẹ́rọ̀ mọ́ owó ẹ̀dẹ̀ ẹ yẹ kẹ́ mọ̀ pé ẹ ti mọ̀ mí lórí show yìí pé I'm a no nonsense woman mo fọ́ lẹ́rọ̀ mọ́ owó wọn lórí show. Ó wá ní bọ̀bọ̀ kan tó wọlé mo fẹ́ kí everybody pay attention anywhere you see these people lórí social media or anywhere tí wọ́n bá ti fẹ́ máa sọ ìtàn Yorùbá láìdá ẹ tètè máa face wọn back to back. Ṣé rí ìyá mi kò sí kan fẹ́ nice mi fẹ́ káyé rí ti tèmi rò òun ló gbé wa débí o. Bọ̀bọ̀ kan wá wọlé ó ní ẹ̀lọ́ ẹ̀yin ọmọ Yorùbá bóun ṣe wà yìí àwọn ìran Yorùbá kan ẹ máa wo manipulation ayérayé ó ní àwa Yorùbá àwa kan ò kí mọ̀ wa títí ju ìran 4 lọ òun mọ ìran ti tòun títí wọ 10 ìran ẹ máa fi pọ̀rọ̀ gidi ló fẹ́ sọ ẹni kí ló sọ next. Gbogbo ìran mi tí mo mọ̀ títí dé 10 yẹn kò sí kankan tó mọ Ògún nínú wọn kò sí kankan tó ń jẹ́ Ògún àbí Ṣàngó àbí Ọbàtálá irọ́ ni gbogbo ìgbà tí máa fi wọlé nọba mo kọ́kọ́ sọ mo ní brother speak for yourself àwọn ọmọ kóòtù jíire kún àtẹ pé àmọ́ ìran wa ju ìran kẹwàá lọ. So when mo ní ìran yín tó yẹ ẹ̀jẹ̀ sọ wípé ó jẹ́ Yorùbá yìí mo fẹ́ mi ò bú yín o mo fẹ́ kẹ́ padà lọ sílé bàbá yín kí ṣe ọmọ Yorùbá ọmọ Fúlàní. God bless you. Mo ní ìran yín tí ò fi lè mọ Ògún mo ní ìran yín mo ní èmi tiẹ̀ mọ̀ ọ́n ti tèmi ju 10 lọ wọ́n dẹ̀ máa sọ títí dìsí gan ṣíṣe ọjọ́ Ògún ní ìlú tí mo ti wá. Mo ní kì í ṣe ọmọ Yorùbá ṣé mo pípẹ́ mo ṣe face gbogbo wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan àti tó sọ pé àjọ máa ń lo divide and rule wọ́n máa fẹ́ fa ìjà láàrin ọmọ Yorùbá méjì. Bọ̀bọ̀ kan wọlé lọ ọmọ Ìjẹ̀ṣà lòun ó lò. At the end of the kì máa fọ̀rọ̀ Ògún when I start to point all everything the way. People Yorùbá mi á jù pé wọn kì í ṣe Fúlàní. Ìgbà tó máa yá ẹ mọ̀ kan tó ṣe pé tẹ́lẹ̀ wọn máa ń bú wa wọ́n wá yí sáwàdà sísá wa ní kì í gan-an. Wọ́n dẹ̀ máa fáìn lò. Ní ìyá wa irọ́ ni o fẹ́ gbé yín mọ́ra ni o. Ìyá mi ó yẹ kẹ́ mọ̀ pé mi gan-an wọ́n bá ní ìyá wa yìí dẹ̀ máa fáìn lò bọ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìyá wa ní mo ń ta ní ìyá yín. ọbẹ̀ fẹ́ yín nìyẹn ká máa bímọ Fúlàní kalẹ̀. mo ní ìran mi ò fẹ́ Fúlàní Ọlọ́run níjẹ́ mo ní bẹ́ẹ̀ ṣe wà yìí pólíbàgì yín inú ogbó lẹ bílọ́ǹkì sí ẹ máa pàpà padà ní. Ẹ máa sọ fún Fúlàní pé Fúlàní máa padà nílẹ̀ Yorùbá sẹ́ ẹ wá jẹ́ kí n sọ àṣírí kan fún èèyàn ọmọ Yorùbá ṣẹ́rí kan sì máa ṣẹlẹ̀ ní north very soon ẹ lọ kọ́lẹ̀ ṣẹ́rí àwọn Haúsá wọ́n máa bá Fúlàní fa wàhálà tó jẹ́ pé kí ṣe Fúlàní kì í ṣe Haúsá nìkan o God bless you àtàwọn other ethnic groups kéékèèké ní north wọ́n máa lé Fúlàní ẹni bo nọ́mbọ̀ wọ́n fẹ́ wá sílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún iṣẹ́ mo ní tó ṣe wá gbé bàbá wa wọ́n fẹ́ wá tẹ̀sí ilẹ̀ wò bó ṣe rí because ṣe rí àwọn tí wọ́n ti bí sílẹ̀ Yorùbá àwọn ọmọ Fúlàní ọmọ àlè tó ti bí sílẹ̀ Yorùbá tẹ́pọ́n ti ń sọ èdè Yorùbá gan yẹn wọ́n fẹ́ gba àwọn fámìlì wọn lálejò láti north. Ẹ̀yin Yorùbá ẹ má gbà o ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá gbóná mọ́ wọn. Ìyá mi sọ pé tó pé mo jẹ́ Christian gbogbo nǹkan tí Yorùbá bá ní tó lè fi jà ní kó fi bá Fúlàní jà gbogbo nǹkan tí ẹ bá ní because ṣe rí àwọn pípù yìí ṣé wọn pé mo máa ń sọ lórí ẹ má bínú tí bá ti ń lo àkókò yìí jẹjẹ ẹ tètè sọ ṣé wọn pé mo máa ń sọ lórí show yìí lórí TikTok wípé àwọn kan wà lórí TikTok tẹ́ pé agenda kan náà máa ń push wọn mọ̀ kí fẹ́ káwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ Fúlàní mo ti pẹ́ tí mo ti ń sọ nínú ìdí ẹ̀dùn pé ẹ fún mi láàyè ìyá mi ayé yìí ò ní bàjẹ́ nǹkan tá à ń sọ yìí ló ṣẹlẹ̀ yìí o
tí máa sọ kankan fún yín, none of them ló sọ̀rọ̀ nípa kọ́tẹ́ ń ṣe léni. Because their agenda is very simple. Wọ́n máa wá, wọ́n á divide wa, wọ́n á conquer, wọ́n á manipulate. Ṣùgbọ́n mo máa sọ fún wọn tí máa ti pàdé wọn lẹ́yìn ṣòwò ní ìyálàjà yín. Gbogbo manipulation tí ẹ ti ń ṣe fún àwọn bàbá wa tipẹ́tipẹ́, ó ti dé sópin. Ní níbi gbé, mo nílẹ̀ Yorùbá máa gbóná mọ́ yín ni. Ẹ dẹ̀ máa kúrò nílẹ̀ Yorùbá. Ìdí tí mo ṣe lọ sórí MS Baba Ṣọlánà nìyẹn. To tell the Yoruba people pé ẹ má sùn o. They are everywhere. These people are even claiming that àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tẹ́ pé wọn kì í ṣe ọmọ Yorùbá. Can you imagine that? They are trying to claim history. They are trying to change your history. They are trying to tell you what to believe. Do not fall for it. And anywhere you found them, face them. Ṣé wàá rí bàbá tó ń gbé lọ lé náà lónìí kí Sunday Igboho wọlé? Ọlọ́run dẹ̀ ni pé kíyàwó brother wa yẹn kó sọ fún wọn níbi ọkọ̀. Wọ́n fẹ́ lọ pa ni o. Wọ́n fẹ́ lọ pa ni. And nǹkan tó máa ń ṣe ni wípé tó máa ti kọ́kọ́ ṣe kinní yẹn, Ọlọ́run jẹ́ kó fi ẹ̀mí ẹni lẹ́ni ṣe test. Tí wọ́n bá rí pé kò really sí much, kò sẹ́ni tó ń hold accountable. Wọ́n máa wọlé lọ́jọ́ kan máa bẹ̀ sí ní pa ìran wọn ni omi ìfẹ́ sọ ní òdì. Ṣé wọ́n rí nǹkan tó ṣe ni wípé ẹ ṣe ìyá mi, ṣé rí àwọn ọmọ àlè mẹ́rẹ̀ẹ̀rin, ṣé mẹ́rin ni wọ́n tán ni wọ́n wá ìyàbí mẹ́ta. Ṣé rí àwọn pípù yẹn, ẹ gbé wọn lọ court. Ìyà tí ayé ń jẹ, tí ọ̀run jẹ, tí iná máa gbó wọn, tí ẹ pé 72 veggies wọn tó máa bá wọn sùn lọ́run, ẹ fi gbogbo ìyà ayé ẹ fi jẹ wọn. Àwọn mẹ́rin ò gbọ́dọ̀ ló go scot free o. Àwọn mẹ́rin tó fẹ́ wá pa Tani Ọlọ́run ò gbọ́dọ̀ go scot. Tí Yorùbá bá fi lè dákẹ́ pẹ́rẹ́, tí ẹ bá fi lè dákẹ́ tẹ lọ́ ṣe díẹ̀díẹ̀, Olúwa ṣeun o, Ọlọ́run ti mú wọn. You have to hold these motherfuckers accountable. They have to face the law because nǹkan tó ṣe is lawless thing. Lè wá máa sọ ilẹ̀ Yorùbá di not nǹkan tẹ̀ ṣe nínú tẹ̀ mú jẹ́ ìwà gbọ́ sílẹ̀ Yorùbá. Yorùbá ẹ má ṣe sìmẹ̀sìmẹ̀ kò sẹ́ni tí náà sì help. You have to face the bully. You have to stand up on your ground and you have to say no to oppression. Ẹ ṣeun gan yàwá, ẹ ṣeun. Orí everybody gbóná sí yín, ayé yín máa bàjẹ́ ní sẹ́ẹ̀. Tẹ̀lẹ̀ tí wọ́n mú ti Igboho sí, tí yín máa bàjẹ́ ní sẹ́ẹ̀. Àwọn bàbá yín pò máa ṣàn. Ẹ̀yin gbèrè ọmọ, ẹ̀yin ọmọ káwọn nǹkan náà máa fi tọ̀ wẹ́rí. Ẹ̀yin máa dó màálù, àdó kẹ́tẹ́kẹ́tẹ́, àdó kú, ẹ̀yin máa jí pátá. Ẹ kó orí burúkú yín lọ síbi tẹ̀tí wá. Lọ́wọ́n gbogbo gbọ́. Orí ibu yín ẹ dá padà sí Mali, Senegal, àwọn ìlú òṣìṣẹ́ tí wà yẹn máa kó orí ibu yín lọ síbẹ̀. Enough lórí ilẹ̀ wa. Enough ẹlẹ́wà pọ́dé gbogbo akóòlé. Adarí ẹ̀yìn odi everybody ń sáká. À ń sàkiri adarí ẹ̀yìn odi. Tẹ̀lé everybody kó lé. Àwọn tó wá wà nílẹ̀ tó fẹ́ máa pa wọ́n. Gbogbo àwọn tó bá mọ̀ sí àwọn ọmọ tó bá wà ní òyìnbó ẹ competition táwọn ọmọ ọkọ dá àwọn padà lọ sí wọn. Àwa wà níbi àti ìdíyà ní òyìnbó. Ẹ ti náà máa wálé, àwa mi bí, àwa ń bí. Bó tó bá máa wálé, tó bá wà nínú yín, tó bá ṣe meeting pé ẹ̀yin wá ti dé kí ni wọn. Òkú wọn Guinness náà wà fi hàn mí. Ìyàwó ẹ ti ya wèrè. Ẹ bá gbóhùn sókè ẹ ṣe. Ìyá mi Yorùbá wòye. Ẹni dààmú. Yóò dé. A dára fún yín. Àṣẹ Èdùmàrè. Ẹ ní ṣìṣe. Àṣẹ máa lọ tẹfẹtẹfẹ lórí ilẹ̀ wa lágbára Ọlọ́run. Ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Lágbára Ọlọ́run, lágbára Olódùmarè, lágbára Jésù Kristi. Ọwọ́ ayé ò ní ká yín. Kò ní ká bàbá mi, ọmọ mi ni. Torí wòlíì ni mi Sunday Igboho. Inú mi dùn púpọ̀. Inú mi dùn púpọ̀. Adisa, I love you more. Ẹ̀ṣẹ̀ yín nìkan lẹ lọ́gbọ̀ ẹ̀, mo fẹ́ràn ẹ̀ púpọ̀ ju ara mi lọ. Ọlọ́run Olódùmarè gbọ́. Mo máa ń sọ fún àwọn ọmọ Ọlọ́run bíi òun àti bàbá Tinubu àtẹ̀yìn wọ̀nyí gbogbo. Ṣùgbọ́n torí pé Ọlọ́run fún wa ní akọni tó láti kọ̀yà fún wa, mo sọ fún àwọn ọmọ Ọlọ́run bíi pé Sunday Igboho yìí, ó tó láti dojúkọ àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti Jésù. Ó tó bẹ́ẹ̀ torí ọmọ ọkọ ni. Èlè gbàbẹ̀ tẹ́lẹ̀, èlè gba rìbá, èèṣọ máa lè bí Gani Adam àtàwọn àtìlẹ́yìn ẹ̀. Lórúkọ Ọlọ́run Olódùmarè, Sunday Igboho ò ní bọ́ sọ́wọ́ ayé. Ayé ò ní rí ẹ mú. Àwọn alálẹ̀ Yorùbá wọ́n máa tì ẹ́ lẹ́yìn. Ó máa mọ̀ ọ́ ṣe, ò ní ṣìṣe. Apá ayé ò ní ká ẹ. Apá wẹ́wẹ́ kì í kági oko, apá àtẹ́lẹsẹ̀ kì í ká ọ̀nà, apá ọkùnrin apá obìnrin kò ní ká ẹ. Gbogbo ẹni tó bá dojú ogun kọ ẹ́, wàá rẹ̀yìn gbogbo wọn. Ilẹ̀ ló rẹ̀yìn ẹni tó bá tẹ̀. Lágbára Olódùmarè, wàá máa rẹ̀yìn ọ̀tá ilé, wàá rẹ̀yìn ọ̀tá òde, wàá rẹ̀yìn ọ̀tá amọ́niṣe ní àwọn àṣeyìn tó ń bá ní dárò,
àwọn eléyìí ní àwọn aláròká wá borí wọn. Mo tún lọ sọ́dọ̀ bàbá mi, ọmọ Ìbàdàn ni mí, bàbá tó bí mi, bàbá mi Ládọjà. Bí àwọn èèyàn bá kí ń tọ́ lórí ìtẹ̀yìn wá tọ́ ń bẹ̀. Lágbára Olódùmarè, lágbára torí pé ẹ ti ọmọ ta ni Ọlọ́run yẹn tì lẹ́yìn ẹ jẹ́ kán fìyà jẹ gbé, ẹ jẹ́ káwọn lórí búkù wọ̀nyí, ẹ jẹ́ kán rí gbé. Inú mi dùn gbà tí wọ́n mọ̀ mí kan sẹ́ndí fídíò yẹn sí mi pé dáàdì kí n wo fídíò yìí. Láàárọ̀ yìí ló ṣẹlẹ̀ yìí. Inú mi máa dùn sí Sunday Igboho. Ó mà ní ṣìṣe. Ìwọ ọmọ mi Yorùbá yìí gbogbo yín pátápátá ẹ̀ ní ṣìṣe, ẹ̀ ní bọ́ sọ́wọ́ ayé. Jojo ayé ò ní lù fún yín jò. Ẹ̀ ní bọ́ sọ́wọ́. Ibi ò ní ṣẹlẹ̀ sí tọmọtọkọ gbogbo yín àtẹ̀mí tí mò ń gbàdúrà yìí. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa. A ó jìjà yìí ni, a ó jọ jìjà yìí ni. Bẹ́ẹ̀ ṣe ń jà lórí íńtánẹ́ẹ̀tì yẹn, a máa jà lábẹ́ níbi tá a bá ti lè jà, a máa fàdúrà máa ràn yín lọ́wọ́. Àti Sunday Igboho àti bàbá Tinubu, bàbá mi Tinubu, torí pé òun ló fún tí ò bá tó ti ṣe yìí wọn tó wá kógun dìde. Ṣé kò yé yín bẹ́ẹ̀ yẹn? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ti bàbá Tinubu lẹ́yìn lẹ́ẹ̀kejì. Ẹ jọ̀ọ́ àwọn ẹni bí wọn ò fẹ́ kó débẹ̀, Ọlọ́run á jẹ́ kó débẹ̀. Ẹ jẹ́ ká ti lẹ́yìn, ẹ jẹ́ ká ti lẹ́yìn. Tí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn, bàbá Tinubu ní èrò gidi tó fẹ́ ṣe. Ilé mo sọ fún yín lọ́jọ́ ẹ mo ní nǹkan tó dùn mọ́ mi inú jù lọ láyé yìí àti lọ́run. Ẹ sì pé bí ìpààyàn, àìmọye àwọn èèyàn tó wà lọ́rùn mi. Òun ni pé Sunday Igboho tó fi sílẹ̀ yìí, òun nìkan ló dùn mọ́ mi inú. Àṣeyọrí tí bàbá Tinubu ṣe tó ṣe fún mi, tínú mi dùn sí nìyẹn. Àṣeyọrí tí mo rí pé ó ṣe ṣe ń gbọ́dọ̀ mi báyìí, á dẹ̀ ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà. Àwa a máa gbá ilẹ̀ wa padà. Àwọn ẹni bí wọn ò ní gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Wọ́n kàn ń ṣe lásán ni. Ṣé ń gbọ́dọ̀ mi báyìí? Gbogbo ọ̀nà tó bá wù kán gbà, ilẹ̀ á gbé wọn mì. Ilẹ̀ á kọjú ìjà sí wọn. Ògùn á kọjú ìjà sí wọn. Ṣàngó á kọjú ìjà sí wọn. Gbogbo àwọn ọmọ àlè tó náà fẹ́ gba ilẹ̀ wa. Ilẹ̀ àmì ẹ̀ tí wọ́n ti rán. Ilẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ àbádọ́nì lórúkọ tí ilẹ̀ ń jẹ́ ilẹ̀ á gbé wọn mì pátápátá. Wọn ò ní ríṣẹ́ ṣe. Wọ́n á bọ́jọ́ lọ́jọ́ lọ tọmọtọmọ wọn tí gbogbo àwọn alátìlẹyìn wọn. Wọ́n á bọ́jọ́ lọ́jọ́ lọ, ilẹ̀ á gbé wọn mì. Ilẹ̀ á gbé wọn mì lójijì. Wọn ò ní rí bá ti ṣe. Wọn ò ní rọ̀nà gbégbá. Sunday Igboho gbogbo báyìí lọ́wọ́ yọjọ rí, wàá máa yọjọ àwọn ọ̀tá ẹ̀ lọ. O ò ní kú sọ̀nà bí ọkọ̀ ilé ìfín. Wọ́n fẹ́ fi ìyà jẹ ọmọ ọlọ́mọ gbé. Ọlọ́run a máa tì yín lẹ́yìn, a máa ti gbogbo alẹ́ yìí o. Gbogbo àwọn àtàjọ́lójú ló mọ ọmọ ọkọ tá a fẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́, ilé wa ò ní bàjẹ́, ayé wa ò ní bàjẹ́, ayé àwọn ọmọ wa ò ní bàjẹ́. Ṣùgbọ́n gbogbo àwọn máa lè wọ̀nyẹn, Ọlọ́run á bá wa ṣẹ́gun wọn, àwọn alálẹ̀ á bá wa ṣẹ́gun wọn, Olódùmarè á bá wa ṣẹ́gun wọn. Lágbára Ọlọ́run, ẹ tẹ̀síwájú. Gbogbo ìwọ̀n pátá tẹ́wọ́ ẹ̀yin bá tójú ẹ bá ti bójú ẹ máa ń fèpè sílé pé bí o ṣe ń wò mí tó ń sà yẹn, ó máa bá gbogbo nǹkan tó ní àkọ́kọ́ tì wọ́n síwájú pátápátá, gbogbo tó mí tí òmìnira wà àkọ́kọ́ tì wọ́n síwájú pátápátá. Ẹ ti ya wèrè. Wọ́n gbà yín lálejò la gbà yín lálejò ni. Wọ́n gbà yín lálejò la gbà yín lálejò ni. Bẹ̀rẹ̀ sí ìṣàkóso tó ń sà yẹn wo ogun máa pa ẹ́ mọ́bi tó wà yẹn ní wàá gbóhùn sókè. Ìwà òye kùtù. Ẹni náà. Kò ṣe ṣe rí ọ̀rọ̀ tèmi lálẹ́ yìí. Àkọ́kọ́ náà àwọn Ìlọrin kí Ìlọrin kán lọ mọ̀ wípé tán bá dáná ogun kalẹ̀ wàhálà ẹ̀mí wọn ò ní gbé. Àwọn bá wọn bẹ́ẹ̀ wò. Ṣé rí ní tábà yín pè lọ́tẹ̀ yìí? Ẹ má lọ rò pé gbàkan tẹ́ lọ kó àwọn òrìkà wá láti nọ́ọ̀tì. A máa yìn ín pa ni. Ọdún máa ń gbọ́. Ó ti di wọ́wọ́ láàlú ògiri òkò. Bọ́lá bá pè mí níbi gbéraga lára ń ké wọlé kéle wọn. Ẹ̀yin tẹ́lẹ̀ wá gbìyàn nìbàdàn wọ́n á tàrẹ sí dà kò sí lọ́wọ́ yín. Ẹ wà ní uniform. Ẹ wá bí amúrọ̀bà, ẹ wá bí olè, ẹ wá gbìyàn bàdàn. Ṣé ní ọlá pé olóyìn wà bẹ́ẹ̀ ni o? Tí olóyè bá sí ibẹ̀ yẹn ẹ má yẹ kí n tàn yín. Àwọn ọmọ Ìbàdàn ń jà síta wọ́n sì pa àwọn ọlọ́pàá yẹn. Wọ́n máa pa wọ́n. Ẹ ní fẹ́ ọmọ tó fẹ́ tẹ̀lé ní. Wọ́n ní kò sílùú tí ò ní àrùn títí ẹ̀, wọ́n ní ìjà àgbòrò ní Ìbàdàn. Ìjà àgbòrò làrùn Ìbàdàn. Wọ́n pàgbọ́ àwọn ọlọ́pàá yẹn wọ́n sì jọ mọ́tò wọn. So ìjà àti gbọ́dọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ yẹn ìjà yẹn á bẹ̀rẹ̀ fúlì. A ní ìkàyé tó pẹ̀ lọ ọmọ àbáláyé ìyẹn wà wèrè tó pẹ̀ ní Àlàgúsù ó di nọ́mbà 2
àtẹ̀yìn kéékèèké tẹ́ kọ́ ayé mọ̀tà tẹ́ ní pé ní tó lè ṣe ò dáa tó bá ti bí yín dáa ẹ ká àwọn yín bọ̀tà ẹ ká àwọn yín bọ̀tà ẹ bá bàdàn. ẹ bá lọ sọ́kà àdìsáńdúró dé. ẹ mọ̀ pé eyín mú ju abẹ lọ. a ní ìkàyé púpọ̀ lọ́wọ́ bọ́lá jẹ ẹ̀kọ́ àti ìwúre àlàgúsí tó ṣe ń gbé yín ọkọ́ ẹ bọ̀tà ẹ ká àwọn yín bọ̀tà àwọn ẹlẹ́kẹ́ oyin ẹ kọ́ bọ̀tà. ẹ bá bọ́ bàdàn à ń retí. ẹ mọ̀ pé ó ti kọjá bìtà náà sẹ́ẹ̀rì àwọn náà ti ń dẹ́yìn àti retí ṣé wọ́n yá ìjọba wọn kọ́ everybody wọn kọ́ everybody. ọlọ́pàá wọn kọ́ anybody. tó bá ti sú yín ẹ pàṣẹ north tẹ̀tí wa ẹ pàṣẹ fúlàní tẹ̀tí wa ẹ pàṣẹ Sudan ẹ pàṣẹ Somalia tẹ̀tí wa ẹ̀yin olórí burúkú dédé tẹ́fẹ́ balẹ̀ ìbàjẹ́ fún wa ẹ wá ń jáde ńkọ̀ọ̀kan ẹ̀yin sì bẹ́yẹn gidi àwọn tí mo ń pẹ́ ẹ̀ pẹ́rẹ́ olóyè ẹ kàn ń dọ́gbọ́n sojú ayé mi. olóyè tó ń lọ yìí mọ̀ pé lọ nì. bẹ́ẹ̀ ni ọlọ́run fọ́ọ̀sì olóyè lẹ́yìn lórí ni. bẹ́ẹ̀ ni. either you like it or not ọlọ́run fọ́ọ̀sì lẹ́yìn lórí ni. ọlọ́run ò fẹ́ rú ẹ̀. ọjọ́ kẹfẹ́ ni o kìrìsìtẹ́nì ni o mùsùlùmí ni o oníṣẹ̀ṣẹ̀ ni o ọlọ́run fọ́ọ̀sì lẹ́yìn lórí. bẹ́ẹ̀ ẹ wá ní kọ́ọ̀sì tẹ́ ẹ bá ti wá gbà fọlọ́run kẹ ẹ mọ́kádàrá kẹ ẹ máa ń sètìlámù inú yàrá yín kẹ ẹ kórìí yín pé kẹ ẹ wà lórí owó yín if not then bọ́ sí àwọn ọmọ ilẹ̀ Yorùbá ti jí wọ́n ti rí pé scam ní gbogbo yín olè ní yín. olè ní wọ́n. olè ní yín. olè ní wọ́n. ṣé rí ibi tá a bá dé lọ́wọ́ yìí tí kálukú dó sórí ọwọ́ ẹ̀ ni ẹ lè wá kidnap yẹn bá dùn tí wọ́n ṣe fẹ́ gbélé lórí torí kí ni. ó ṣe ìyá mi ó lè jẹ́ kó máa bọ̀ wá mo láti rí àwọn tó bá ní ṣíṣì báyìí ọmọ wa ilé jẹ́ kó máa bọ̀ wá. jẹ́lọ lọ́sí ẹ lè jẹ́lọ mọ́ táwọn kan fẹ́ kú táyà lọ́jọ́ ẹ má bọ̀ bá dùn. ẹ má bọ̀ bá dùn. tọ́wọ́ pé ẹni kéèsì tí kéèsì ń jẹ ní ẹ bá wọn bá dùn. àlọ́ àwọn òfin àti nílẹ̀ àti nọ́ọ̀tì àti nọ́ọ̀sẹ̀ntà. bẹ́ẹ̀ ni cp wa ti sọ̀rọ̀ cp ti sọ̀rọ̀ cp ọ̀yọ́ ti sọ̀rọ̀. ẹ wá pọ̀ ẹ pé lọ́sí wà dùn gbogbo ọládùn à ń kọ́ tiẹ̀. ẹ sí gbogbo ọmọ Yorùbá kápàdé ń bá dùn. ẹ wá ṣùgbọ́n wa láti dáhùn fún ilẹ̀ Ìbàdàn fún ìgbà yìí ẹ̀yọ́ lórí ibú dédé ẹ̀yẹ́ ni òfò ọmọlẹ́yìn mọ́mọ́dù. ẹ̀yọ́ lórí ibú ọmọlẹ́yìn adókùrọ̀ adókùsù. ẹ má fàájà ẹ ti fẹ́ fàájà báyìí. kí ló wọ́n ṣe wọ́n gan-an àwọn àpilẹ̀ fún wọn nígbà tá a ti pé wọ́n làwọn ti pọ̀ jù. wọ́n là yẹn pọ̀. wọ́n làwọn ti pọ̀ jù náà ẹ̀yin lè fọ́ aláàbò Amẹ́ríkà ẹ̀yin lè fọ́ aláàbò UK ẹ̀yin lè fọ́ aláàbò Europe ẹ̀yin nìkan ní. Yorùbá ní kọ́mákùyẹ̀ ní àti fúnra ẹ̀dá yóò gbìyànjú yóò pa fún ẹ̀ mọ́ ẹ̀ pa fún wa. gbogbo àgbáyé ni wọ́n ní lára gbogbo àgbáyé ni wọ́n ní lára. ilé kan máa ń tòrò ọmọ àlè rẹ̀ ní o ti dàgbà ọmọ àlè ní Islam ńlẹ̀ Yorùbá torí pé kí ni àwọn ọ̀nàdé láàsì judaism ọsọ jíde kìsẹ́ntì síwájú ní ẹ̀yin ọmọ ìtẹ́wọ́dé láàsì ni wọ́n ń dàgbà ẹrú. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. your time is up. àwọn mísọ́nárì tàgbà lálejò gan wọn yọ wá lẹ́nu tó báyìí. Yes, I tell you, your time is up. Time up. Whether you like it or not, your time is up. Ẹlẹ́mọ̀ múralẹ̀. Ṣé wọ́n tún jọba wọn á kẹ́ anybody lórí íńtánẹ́ẹ̀tì? Wọ́n á kẹ́ anybody. Torí pé ṣáájú ìgbà náà wáyé, back to finish ni. Bẹ́ẹ̀ last start, check up. So no go back, back to finish ni. So we are ready for you guys. Mo mú tẹ́wá ní ẹgbẹ́. Mo gbọ́ pé ní ìmáàmù Ọ̀yọ́ ó ti sọ̀rọ̀ ìmáàmù tẹ́ ìbá sọ́ra kẹ́ fi àpẹẹlẹ yín síbi tó tọ́ sí yín. Èwo ni ìmáàmù Ọ̀yọ́? Àtẹ̀sọ yín yílẹ̀ Ọlọ́run máa ń gbọ́ tẹ́ ìbá ti sọ́ra kẹ́ fi ààyè yín sí báyìí wà àtẹ̀sọ yín yáfi yílẹ̀ lẹ̀ mo fi ọ̀rọ̀ bọ̀bùra tó ti yẹ yín sí ẹ lọ dùkú sáyẹn láyé ẹ má mọ̀ nígbò tó bá mọ̀ nígbò àjọ ti yín. Ẹ fún wọn dẹ̀ ẹ̀yẹ tó máa bọ̀ wá. Àgbélẹ̀ fún àjọ ti yín gidi gan. So lọ́dọ̀ yìí àfẹ́ mẹ́ni bọ̀dì pé èkó mọ́ mọ́ ìṣẹ̀lẹ̀ láyé. Ó ti fẹ́ tatẹ̀dá àgbọ̀n kankan mọ́. Àgbọ̀n ọkọ mo ti dẹ́ nìyẹn Yorùbá wí ẹ̀yẹ́ tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ wọ́n ti bí. Ẹ má bí mo ti kọ́ tẹ̀ wọ́n má ti bí yín dà kí wọ́n bọ̀ wáyé parí tó má ti bí yín dà ẹ má bọ̀ ní sókà tó má bí yín dà ẹ má bọ̀ ní Ìbàdàn ẹ má bọ̀ ẹ̀yẹ kí wọ́n bọ̀ wá ẹ má bọ̀ wá ẹ má gbóhùn sókè ẹ má bọ̀ wá à ń retí yín Ìbàdàn. Ẹ kálẹ̀ kú ètò màámi. Ẹ kú ètò.
Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn akéwú tọrọ jẹ olórí burúkú tó àwọn ń pera akéwújò wọn ní òfò lọ́rin yẹn. akéwújò Ayé wọn máa bàjẹ́, wọ́n ti àṣẹ kú ló máa pa ọgbọ wọn dànù. àṣẹ So nígbà tí wọ́n ṣe tà ọkọ́ ẹ̀rù tẹ̀ bà wọ́n, ibi tí àṣírí wọn ti bẹ̀rẹ̀ sí tú ní ẹ̀ nílẹ̀ Yorùbá olórí burúkú ara wọn tán lọ gbé bọ̀bọ̀ ẹ̀ tán gbé lágídí tán gbé lọ sí kó tán bẹ̀rẹ̀ sí fìyà jẹ àwọn ọmọ àlè. Èyí táwọn ń ṣe tán bú àwọn náà máa rí ṣẹ̀ṣe wọ́n máa lẹ́lẹ́bọ ni. Mélòó náà lọ gbé olórí burúkú wọn àwọn náà máa rí Christianity tán máa lẹ́lẹ́bọ ni wọ́n máa bàjẹ́ wọ́n padà máa ṣẹ̀sí nílẹ̀ Yorùbá ni lágbára Ọlọ́run orúkọ wọn padà máa parẹ́. lágbára Ọlọ́run ti sẹ́ni Àwọn fídíò olórí burúkú wọ́n ti ọmọ sẹ́ni fídíò ẹnìkan sí mi Fúlàní tó mú wọn wọn ríbi lọ tó mú wọn lépè ogun ti ìlú dé tó ń ṣe ogun kò ti mọ dé fún báyìí tọ́lẹ̀ tọ́rọ̀ ti ó ti gbà fàyà wọn ara tàwọn olórí burúkú elébi ẹ máa sọ ọmọ yín lórúkọ táwọn mi náà yàrá lọ yín ṣe ṣe máa pè wọ́n ẹ lọ kọ́ kápẹ́ńtà ẹ lọ kọ́ bíríkìlà olórí burúkú akéwù tọrọ jẹ bíríkìlà nídìí èèyàn kápẹ́ńtà nídìí èèyàn kọ́ lọ kọ́ fọ́níṣọ̀ àríjẹ ṣe kọ́ yé máa gbé àwọn èèyàn mọ́ra kọ́ máa yé máa parọ́ ànábì bági sọ̀rọ̀ igi dẹ̀ rẹ́rìn igi ń jò kúrọ̀ ẹ̀ mọ́ irọ́ ẹ̀ ti tó mo kún la jáde báyìí tí tó bá wò mẹ́rẹ̀ kó wọ̀ iṣẹ́ wà lẹ́kọ̀ọ́ wọn ló máa nídìí èèyàn gbogbo ilẹ̀ ló kún ojú títì ní ẹran àwọn àfáà náà lè máa bá wọn kólẹ̀ sínú mọ́tò dalẹ̀dalẹ̀ nù láti ìjọba máa fún wọn lówó jẹ wọn lọ wá ṣe ṣe àwọn Fúlàní ẹ lọ ṣiṣẹ́ ẹ yé máa tọ̀ àwọn èèyàn mọ́ ẹ máa parọ́ ànábì kò sẹ́ tó mọ̀ ànábì rí olè ànábì pààyàn lànábì ẹni òfò lànábì wọn lọ ṣiṣẹ́ àwọn olórí burúkú médèǹgó fine work àwọn ọmọ àlè so bàbá wa ṣe Sunday Adéyẹmọ ó ṣàdúrà fún wọn ipò ọ̀tọ̀ ò ní ká wọn gbogbo ọ̀tá gbogbo ẹni ibi tó bá ń gbé sí wọn ibi máa jẹ́ tiwọn á jẹ́ tìran wọn á jẹ́ tọmọ wọn aburú máa jẹ́ tiwọn ni bí kankan ò ní ṣe wọn kò ní ṣe Yorùbáwùyí kò ní ṣe Kóìkí kò ní ṣe bàbá wa Olódòdẹ kò ní ṣe ọba wa àwọn ọba wa nílẹ̀ Yorùbá so ilẹ̀ Yorùbá máa tòrò ní ilẹ̀ Yorùbá máa tòrò ní gbogbo ọmọ ọkọ Yorùbá ọkàn wọn máa balẹ̀ inú wọn máa dùn nílẹ̀ Yorùbá máa dùn ní gbogbo àwọn tó bá kílẹ̀ Yorùbá máa dùn ikú àìlọ́jọ́ ló máa pa wọ́n máa ṣẹ̀ sí mi wọ́n máa ráàrè ni ibi máa jẹ́ sí wọn ni so ẹ máa bí tó bọ̀. kí ló dé ẹ̀dẹ̀ wá ní wá lára ẹ fẹ́ máa jí wa gbélé ọkọ̀ kan ẹ fẹ́ silence wa tó bá pọ́n gbé ọ̀tá Ọlọ́run lọ lé ní ìnísìn tí wọ́n ti nà án àbí tó yẹ pé wọn ò rí mọ́ everybody nílé sọ̀rọ̀ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì bí àwa yìí kọ́ àwọn sọ̀rọ̀ ẹ̀lú ẹ bá gbóhùn sókè. Yorùbá wuyì. Yes o. mo ní ìbí mi nítọ̀tù. Okay, go ahead. ṣe ráwọn tó wà nílọrin tó fẹ́ máa gbógun ti Tinubu yìí. pé wọ́n fẹ́ kó Kwara mọ́ South West. So wọ́n ti jẹ oró yẹn wọ́n ti mọ̀ pé tí yẹn bá ṣẹlẹ̀ bá gbogbo gọ́gàngán tó máa ń ṣe yẹn kò lè ṣẹlẹ̀ mọ́. Now Gómìnà Adeleke ẹ jọ̀ọ́ Ọ̀ṣun state lẹ́yìn wà. Ẹ bá ti ṣe inauguration àwọn ọba kan wà ní Ọ̀ṣun yẹn tafẹ́kẹ́ bá wa ṣe ètò wọn ẹ̀yìn ọdún wọn mú ọ̀rọ̀ tuntun wọn sẹ́gbẹ̀ẹ́ torí ọ̀dàlẹ̀ Yorùbá ni a ti ń gbọ́rù mọ́ ń gbòòrò pé ọba kan wà ní Ọ̀ṣun state yẹn ó wà lára àwọn tó plan nǹkan tí ó ṣẹlẹ̀ lénìí yìí. Wow. Ẹ mú sọ́wọ́ sí ẹ má fi lọ wọn. Yes. Yorùbá ẹ bá wa kọ sí comment section wọn náà bá kan wà lọ́sùn tó mọ̀ dára tó ṣẹlẹ̀ wọn ní ká fi sọ́wọ́ sí. Ní dárúkọ ẹ o. ẹ má dárúkọ ẹ má sì bẹ nísìnyí. Ṣé rí nǹkan kan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Tani Olohun lénìí tí mo fẹ́ káwọn èèyàn ṣàkíyèsí. Know your neighbors. Má máa gbé mú fún neighbor ẹ. Ṣẹ̀rẹ̀ báwọn èèyàn ṣe jáde tó ṣe jáde tì í. Tó bá yẹ pé tó wà lérí abẹ́rẹ́ tí ò ràn anybody. Tí wà ẹ̀ ò dá. Tí ò sẹ́ anything. Yé báyàwó ẹ jà o, yé pariwo pẹ̀lú ìyàwó ẹ o, kó má dọ̀la tán ní wọ́n ṣe ń ṣe nìyẹn bóyá wọ́n ti ń bára wọn jà ní títí wọ́n fi gbé ẹ lọ nínú. Ọ̀rọ̀ rẹ̀ dojú ọ̀rọ̀. Ó dùn mí gan pé mọ́tò tí wọ́n gbé wá yẹn pé eventually wọn rí mọ́tò yẹn mú sílẹ̀ even without plate number engine number ẹ̀ lọ wá wò wọ́n máa fi mọ ẹni tó ní ṣẹ́mọ̀ tó máa fi mọ ẹni tó ní mọ́tò yẹn. Ẹ̀yin ará Ìlọrin ẹ̀yin ará Kwara
ìgbà tó bá ẹ fà àwọn mí ará wá Kwara south kan west Kwara lèmi o àwọn ará Ìlọrin lè máa sọ. àwọn ará Ìlọrin especially gbogbo ọmọ yìí la máa rọ́ sí school gbogbo ilé kí ó tẹ fi ń dá àwọn ọmọ láàárọ̀ lórí irú yẹn gbogbo ẹ̀ la máa ti pa kẹ́ máa gbọ́ àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ò ní fún yín ṣe bẹ́ẹ̀ ni wá ẹ̀ ní lọ wọ́n bá gbé kéèsì tayọ Ọlọ́run if ever wọ́n bá gbé kéèsì ẹ̀ lọ sí court nìbàdàn ẹ wá sí Ìbàdàn kí wá ṣe orí kòkun níbẹ̀. CPT ní kọ́ máa bọ̀ nìbàdàn. ẹ wá sí Ìbàdàn kí wá ṣe orí kòkun níbẹ̀ wọ́n bá bí yín dá. so gbogbo all those nonsense tó ń ṣe tó ń rò pé àwọn ṣe kìíní yẹn kò sí anything olórí ẹbí tí ó ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ aláìní tìjú olórí ẹbí láyé àti lọ́run nítorí èmi náà mo gbọ́ fídíò ẹ̀yẹ lọ́sàn-án yìí tó ń sọ pé ọmọ ìyá òun nínú ẹ̀sìn ó ju ọmọ ìyá àwọn tó bí nínú ilé kan náà lọ nítorí ẹ̀sìn. bẹ́ẹ̀ ṣe ń wo lórí ẹbí iṣẹ́ wọ́n jẹun tó gbádùn ẹjọ́ pé lórí ẹbí yóò nídìí àgbo talọ́lọ́run apologist tó talọ́lọ́run sọ àmì ìṣó lórí ẹbí yìí ṣé kò nídìí àgbo. ẹ tí ló lórí ẹbí o ẹ sọ fún ìyàwó mi ẹlẹ́mọ ní tẹ́gbọ́n ti tèmi tó bá ní èrò statement tí wèrè tó ń sọ yìí àwọn gbọ́n pé no olórí ẹbí àwọn talọ́lọ́run kò gbádùn tẹ́ bá wo last time tí wọ́n wá sí talọ́lọ́run tẹ́ bá gbọ́dọ̀ lọ fọ́ ṣọ́ọ̀bù ìyá talọ́lọ́run tẹ́ bá bóyá ń ṣe ìdajì ẹkùn ẹ̀gán wà ń tà ṣòkòtò tó wọ̀ bẹ́ẹ̀pọ̀ ẹ̀ ṣe ń ṣe bùlùbùlùbùlùbùlù lélẹ̀ so kò normal. ẹni kéèsì bẹni bí àti Tani Olohun tó wà nìbàdàn wọ́n ṣe argue jurisdiction pé bóyá judge yẹn ní jurisdiction láti gbọ́ kéèsì yẹn judge yẹn ti sọwọ́ sókè pé ókè o àkọ́kọ́ gbọ́ kéèsì jurisdiction náà either on the 1st or 3rd of September or October ló ti dá ọjọ́ yẹn sí ẹ ṣe lè ní sùúrù ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn ọmọ ọ̀gá táwọn fẹ́ ṣe. ẹ mọ̀ pé Berlin ò kéré nínú ayé ó dà pé Berlin ò kéré nínú ayé o ó dà pé lọ́dẹ̀ ló read UK ló ti read lọ ó dà pé many of them àwọn ọmọ wọn UK náà ti ń kàwé kò nọ́bẹ̀ yìí láti lọ sí kíní London House àbí kí ni wọ́n á ń pè kó lọ tẹ́ndà ń pa àwọn extremist tó wà ní kíní nì ọmọ wọn wà ní school wọn wà ní school báyìí wọn tẹ̀sí ní sanction wọn adáwọn ọ̀padà wálé wá bá wọn. kíní yìí ẹ ká máa fi ṣàkíyèsí because a mọ̀ pé alálẹ̀ ti ń jí àwọn ọmọ ọkọ nílẹ̀ Yorùbá yìí inú wa dẹ̀ dùn sí ṣùgbọ́n ojú lára kan fi ń ṣọ́rí nísìnyí bá Ọlọ́run ti pa náà tẹ̀yẹn case yẹn ò lọ sẹ́niwẹ̀ mọ́ that case is now dead on arrival kò sí nǹkan tó lè ṣe sí i. ẹ mọ̀ pé ẹ kó ṣẹ́ Yorùbá wò ọ́ ẹ ṣeun bàbá mi mo ń gbọ́ yín. ẹ mọ̀ wípé àṣẹ wà lórí ahọ́n useless lè mọ̀ mù ó sọ̀rọ̀ kan ń jọ wò ó ní ọ̀rọ̀ àwọn àti Talọ́lọ́run ó ní battle to finish ni ó ní is either káwọn ọmọ lọ sẹ́wọ̀n àbí káwọn lose. bẹ́ẹ̀ni. mo wá rí pé ní comment section àìmọ̀ èèyàn wá ń kọ síbẹ̀ pé ẹ̀dẹ̀ máa lose náà ni tálámù tó ní àṣẹ lẹ́nu wọ́n lose tàbí wọ́n lose. ẹrù fa tó sọ nígbà yẹn pé tó ń bá ń báyàn jà ìṣẹ́dá kẹ́ni yẹn kú àbí kóun kọ́kọ́ lọ bí ìyá àdó gbogbo wà lẹ́nu yìí Ọlọ́run máa tú àṣírí wọn. ẹ̀yin Yorùbá tẹ́ bá ń gbọ́ mi anywhere tẹ́ bá wà in the world èmi ò sọ lè rí o torí Tinubu mi ò fi bẹ́ẹ̀ rétí bàbá yìí rí tẹ́lẹ̀ bọ̀ kankan tí bàbá yìí jẹ mí ni pé at worst regionalism tó bá lè ṣe in fact tó bá gbé Oòduà báyìí tó bá gbé ọba Awólọ́wọ̀ báyìí máa gbé Tinubu to number 3 in the hierarchy. Tinubu ẹ má yẹ kí nǹkan tó ṣe fún Jonathan Yorùbá tẹ bá yẹ kán ṣe fún Tinubu ìyá jẹ pálapàla sí rárá rẹ kò sí ní tó jọ Yorùbá máa dìde. níbi tá a wà yìí Òbí ò lè wọlé tẹ bá jẹ́ káàtì kò ṣe mistake wọlé. Òbí yẹn ò lè Òbí gan ti nǹkan ti ń ṣe Òbí pàápàá lọ campaign káàkiri. Òbí need the medical attention o ẹ̀yin tẹ́ ń dìbò fún Òbí need the medical attention. I don't wanna go there today. Òbí irú campaign wo lòbí tẹ bá yẹ káàtì kú wọlé àwọn kàwọn gan ni wọ́n á dúró anybody pa ẹ wá dúró ìbá ẹsẹ̀ máa yẹ báyìí gbóhùn sókè onídídó ni wọn 7 virgin. ẹ kú dédé àsìkò yìí. ẹ káwọ sà àwọn ní 7 virgin. ẹ kú ètò
inú mi dùn pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń sọ lálẹ́ yìí. First of all, kí n má gbàgbé nǹkan tí mo ṣe ń pè. Páàsì tọ́ba ti ní àwọn àdírẹ́sì àwọn ipò yẹn mi sọ bold ni ó ti yẹ yín. Àwa kò sí tó kọ́ wa pẹ̀lú law UK àwa gangan ni law ó ti yẹ yín. Tọ́ba ti ní àdírẹ́sì wọn ẹ kàn máa sẹ́ni ẹ̀ kiri ó máa kàn á lọ́wọ́ àwa àbí má wọrí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn àwọn olórin làwa àwa máa lọ ṣeré fún wọn lẹ́nu ó ti yẹ yín sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn olórin làwa àwa máa ń kọrin ni a máa ṣeré àwọn kójó àwọn kádùjọ pàdé wọn a máa kó gbogbo instrument kójó wa máa kádùjọ pàdé wọn kí lẹ sọ ìyá mi. tọ́wọ́ ti kójó wa máa kó àdùjọ pàdé wọn. àwa fẹ́ lọ kó gbogbo irinṣẹ́ eléré làwa àwa ṣeré ni Ìgbòho máa wá ìgbà tí Ìgbòho wá sí England Ìgbòho máa wá eléré làwa àwa máa ṣeré fún wọn dáadáa ni èrè àpòlè fi ọpọ́n mo ti rí nọ́mbà yín. ó ti yẹ yín a máa ṣeré fún wọn dáadáa ni and again mo tún wá fẹ́ kí bàbá wa Jagaba èmi ò ń ṣe olóṣèlú èmi ò láìkí lọ́wọ́ yìí ẹ bá ẹnìbọdì bá sọ pé òkò láìkí Tinubu mọ́ nǹkan tí bàbá wa ṣe fún security tó fún wa yìí ó dùn mọ́ mi nú because tí ó bá sí security yìí ń bẹ gbogbo eléyìí tó ń ṣe yìí ó máa go far pẹ̀lú eléyìí tó ní pé kó tún máa lọ gbé Ìgbòho kí ni Ìgbòho ṣe tí Ìgbòho pààyàn ni Ìgbòho pààyàn náà olóyè pa anybody olóyè jà ó ń jà fọmọ Yorùbá wèrè ní súná wọn ẹ ti tẹ gbogbo wa ní ọmọ ìlú Ẹkùn báyìí sìn everybody ọmọ ìlú Ẹkùn ni wá nígbà tí initiate ẹni tí gbogbo wa ní ìlú Ẹkùn Yorùbá ni wá gbogbo wa ní ìlú Ẹkùn gbogbo wa pátápátá so a fẹ́ jà fúnra wa ní báyìí sìn wọn ò bí òyìnbó ó dá sí wọn ò bí wọn dá àwa ń sọ ní báyìí ni àwa wà ń lu wọn ìlú wọn làwa ti ń sọ̀rọ̀ àwa mọ̀ nǹkan tó ń lọ wọn ò lè bí wọn dá kó sọ anything kó dá sí ó yé mi bàbá mi ẹ kò máa pàṣẹ àdúrà yẹn ẹ kò máa pàṣẹ kiri ni ẹ máa pàṣẹ. ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò ìwọ náà fẹ́ lọ gbéṣẹ́ Yorùbá wuyì fún ogún gbọ́ wo ẹ bá gbósókè ní dáàmú ìyá mi. báwo ni ojú yín ó fààyàn o òbẹ́jú yín ṣe ń dán kírìmù wo lẹ́ ń sẹ́yìn lẹ bẹ̀rẹ̀ kírìmù lọ́wọ́ mi. kí lẹ ń jẹ tójú yín fi ń dán bẹ́ẹ̀. ẹ wo ẹ ṣáà máa wò mí níran pẹ́lọpẹ́ Ọlọ́run pẹ́lọpẹ́ yìí olólùfẹ́ mi. báwo ni first time tí máa pè ń lélẹ̀. ẹ bá mi wẹ́kọ̀mù wọn o wẹ́kọ̀mù o. Beto, in fact, may God give you good strength. Amen. I really like your show. Mo like your show yín. Show yín mi lè ṣaláìwò. Ó kàn yẹ pé mi kì í mọ time tẹ́ máa ń ṣe program. Tó máa ṣe máa subscribe sí YouTube channel mi. Tó bá ti subscribe. Ẹ ṣáà mo tó máa subscribe. Tó bá ti subscribe. Yeah. So aago kékeré kan wà lẹ́gbẹ̀ẹ́. Tó bá tẹ aago yẹn. I know. Mo ní. Ṣebí mo ní notification ó máa ń wọlé. So má ti bẹ̀rẹ̀ show ẹ máa rí mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìyá mi mo ṣáà pé ẹ ṣáà jẹ́ kí n sinmi àgbà tí ń dé mo kàn. À ń gbọ́ yín màmí. À ń gbọ́ yín. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ àwọn ọmọ ń kọ́. Àdúpẹ́. Ọkọ ńkọ́ iṣẹ́ ńkọ́. Àdúpẹ́. Ọlọ́run Elédùmarè á bá gba Kwara ò ìfàsí mi gan èrò ní Kwara yẹn ó sú wa. Ó sún mi gan ni èmi ń sọ ṣé kò sí nǹkan táwọn ọba Yorùbá lè ṣe sí kìíní ni because I'm so bájò kó máa rò títí pé kí ló dé kí ìlú kan dẹ̀ máa da gbogbo ilẹ̀ Yorùbá láàmú bẹ́ẹ̀. Minority dẹ̀ wá fìtínà majority. Ọlọ́run á mú yín o. Ọlọ́run á mú yín. Bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ́rí kọ́lọ́run kó ṣàánú fún àwa Yorùbá Ọlọ́run I don't know mi mọ̀ kan táwọn èèyàn rí ń gbà èló náà fẹ́ fún wọn tó ń ta birthright fún wọn I don't know. Nfa gbogbo èèyàn ọjọ́ mi o torí bíi pé kí n jẹ́ ìtàbárí kan tó máa ń wà lọ́kàn mi ó jẹ́ mi mò ń rúlu gbogbo wọn nílọrin tó jẹ́ Fúlàní ni màá ti gbá kúrò nílùú. Nǹkan tí máa ń sọ lọ́kàn mi nìyẹn. Oh my God so àwọn fámìlì yẹn tó wà ní gómìnà Ọlọ́run á bá dáàbò bò wọ́n o.
wọn ò ní bọ́ sọ́wọ́ kidnapper lórúkọ Jésù. Ìrọ̀ ayọ̀ lẹ máa gbọ́ látọ̀dọ̀ wọn lórúkọ Jésù. Èrò pọ̀ lórí gbogbo ìbá ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá ni gbogbo ìbá ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá ni kí ló dé ẹ̀dẹ̀ máa ní wá lára lórí àwọn bàbá wẹ kórí burúkú yín lọ máa lé àbíkọ́ máa lọ sẹ̀ nìgbà ẹ bá gbóhùn sókè. Yà ẹ ló mú kí gbogbo ilé mo fẹ́ dá sétò ni. Ọtún ẹni bá dá sí wọn á mú gbòòrò dání ògún wo. Ẹ ṣe rí kéèsì tó ṣẹlẹ̀ lénìí ó yẹ ká ẹdúkéètì àwọn èèyàn wa ṣe rí nǹkan tó wá ṣe yẹn illegal arrest ni. Number 1 àwọn ọlọ́pàá Ìbàdàn wọn mọ̀ sí. Number 2 mọ́tò tán gbé wá kò ní plate number. Anybody lè wọ lọ aṣọ ọlọ́pàá kó wọ̀ kó fẹ́ wá arrest yẹn illegally bẹ́ẹ̀. Tẹ́ pé wọ́n succeed pé wọ́n gbé sínú mọ́tò wọn á kàn pa lójú ọ̀nà tó máa ju òkú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tì ní. Àwọn àdá ọ̀nà police pé wọn mẹ́ tó ṣẹlẹ̀. Gangan ní gangan mẹ́ ló pa. Yes. So ká educate àwọn èèyàn wa tí irú situation bá ṣẹlẹ̀ again is a very big chance ó yẹ ká pa àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó yẹ ká pa wọ́n síbẹ̀. Ìgbòho ló rescue wọn lẹ́nìí mọ kankan tó wà nílẹ̀ ọpẹ́lọpẹ́ Ìgbòho lẹ́nìí tí Ìgbòho bá wá síbẹ̀ lẹ́nìí. Evidence ni mọ́tò yẹn pé kò ní nọ́mbà ẹ̀ dẹ̀ gbé wá ẹ fẹ́ wá arrest yẹn without number. Evidence nìyẹn ká educate àwọn èèyàn wa kán mọ́ gọra wọn kán lọ dira wọ́n lè fẹ́ ṣe irú ẹ̀fẹ́ lómi again. Tẹ́ bá ti rí i pé ẹni tó wà number 1 mọ́tò kò ní plate number òfin wá arrest yẹn illegal. Make sure pé wọ́n pe ọlọ́pàá tó wà ní in charge ibẹ̀ yẹn kí gbogbo olùkọ́dẹ̀ alert everybody. Táwọn yẹn bá sọ pé wọn mọ̀ sí kán pa gbogbo wọn síbẹ̀ yẹn kán lè dúró kán gbẹ́jọ́ yẹn lọ kóòtù. Wọ́n lè win. Tó bá pa àwọn mẹ́rin yẹn síbẹ̀ yẹn tó bá pa wọ́n síbẹ̀ yẹn wọ́n lè win. Torí nǹkan tó wá ṣe illegal ni. Táwọn tẹ pé wọ́n kidnap àwọn èèyàn everywhere. Ẹ wá wọlé wá bá gbolí ẹ̀. Wọ́n lè ṣe the same thing the same tactics. Wọ́n fi kidnap àwọn èèyàn kán lè gbé lọ kán máa béèrè ransom that same thing tó ṣe yẹn. And then number 2 ṣe rí àwọn bàbá wa máa ń pòwe kan wọ́n ní ààlà ló máa fi oko ọ̀lẹ hàn. Ṣe region government yẹn ó pẹ̀lú nǹkan tí ọ̀gá wọn tó wà ní Sokoto tó fi ní kán wá dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá kán lè dá ilẹ̀ kán lè dá ilẹ̀ Yorùbá rú. Wọ́n mọ̀ pé tílẹ̀ Yorùbá ò bá dàrú kò sí bí ológun ṣe lè gbàjọba. Ṣé bí mo sọ pé kó bá Tinubu ní sẹ́ẹ̀. Èyí kan tó bá ṣe nìyẹn pé kán lè dá ilẹ̀ Yorùbá rú. Ṣé mọ̀ pé tá a bá ṣe regional government constitution wa ilẹ̀ kóòtù òjìrè máa ní constitution tiwọn lọ́tọ̀ tá a máa kọ́ according to our culture and tradition tí ò ní sí mention any religion náà rárá. Bẹ́ẹ̀ni. Torí is a foreign to us. So ibo wa ní ààlà Fúlàní máa wà ibo ilẹ̀ Fúlàní wà nígbà tó kálukú bá ti múlẹ̀ Haúsá ti mú tiẹ̀ Middle Belt ti mú tiẹ̀ Igbo ti mú tiwọn àwọn Delta ti mú tiwọn everybody ibo ní. So àlàbẹ́ tí ó kú ọ̀lẹ́ ọ̀nà ṣe ń sá eré bó ṣe máa dá ìjọba bàbá yẹn rú kásà lè fi dá ogun ẹ̀sìn lẹ́nilẹ̀ kóòtù òjìrè eré tí wọ́n ń sá nìyẹn o àwọn àdè gbọ́dọ̀ gbà fún wọn àwọn gbọ́dọ̀ gbà fún wọn ogun ẹ̀sìn náà fẹ́ dálẹ̀ pé kán lè dá ilẹ̀ Yorùbá rú kán lè pe sójà ẹ mọ̀ pé irú àwọn ilẹ̀ Yorùbá ń sìn àlè ẹ bá gbà kí sójà wọn bàjọba láíláí kò lè ṣẹlẹ̀ kò dẹ̀ ní àpò ìjọba bá fi gbọ́ my fellow Nigeria àjọ pé ìjọ yẹn Yorùbá kò lára Nàìjíríà bẹ̀ẹ̀ àwọn nọ́ọ̀tì nǹkan tán wá nìyẹn. Bẹ́ẹ̀ ló fẹ́ ọgbọ́n náà ń dá. Ọgbọ́n náà ń dá nǹkan tán wá nìyẹn o ogun ẹ̀sìn náà fẹ́ dálẹ̀ a gbọ́dọ̀ gbà fún wọn ọ̀gá wọn Sókótó ló ń fún wọn ló ń sponsor wọn pé kí wọ́n dájọ́ ìsílẹ̀ ilẹ̀ Yorùbá tó káyọ̀ tí wọ́n pariwo síta ká mọ̀ pariwo síta. Ẹ ṣeun bàbá wa ṣé ọ̀gá bàbá wa ìṣó mú yẹ̀sì bàbá wa tó ń sọ̀rọ̀ ìṣọ́gọ̀ wọn mú yẹ̀sì Yorùbá ẹ fúnra ẹ gbọ́mọ tinú yín wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá kí lè wọ́n máa laná kọ́ wá ní my fellow people my fellow Nigeria people my fellow Nigeria people yàyẹ́ báyìí dìkílẹ̀ my people no ẹ bá gbọ́ sókè ẹ ṣeun. ẹ ló máa kú iṣẹ́ ẹkú ètò. ẹ ń gbọ́ mi ẹ tún rẹ́rìn nínú ilé my fellow Nigeria people. ẹ̀yin kan pa mí náà nìyí lórí tọ́sí fún ta lọ́lọ́ yẹn lé ní yìí tó bá mú jẹ ni bọ̀bọ̀ yẹn mi ò bọ́n ṣe gbé kán bá rí gbé lọ láàyè lé ní mi ò rò pọ́n lè bá padà láàyè. kò lè di ọlá. ẹ mọ̀ pé wọ́n ti gbé bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ̀bẹ̀ ló pọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀
this time around gbogbo determination wọn máa make sure wọ́n gba ẹ̀. àní useless lè mọ ọmù lọ́yà alápàǹdẹ̀dẹ̀ ó ti sọ wípé battle to finish ni. máa ń rí máa nǹkan tó tẹnu ẹ̀ tóbi báyìí àti mú ẹ̀ ẹnu àti mú ẹ̀ tóbi báyìí tá máa ń pè ní useless lè mọ US tó jà useless lè mọ bàbá yẹn olórí burúkú ni bàbá yẹn o èmi ò mọ báwọn ara wọn tí wọ́n bà lọ Nàìjíríà jẹ́ nìyẹn o èmi ò mọ bí yẹn ṣe wà nú àwọn lọ́ọ̀yà Nàìjíríà o Nigerian Bar Association báwo ni yẹn ṣe títí yẹn tó kàn ń tóbi lọ́wọ́ rẹ̀ tẹ́ bá take note tẹ́ mọ̀ pé tó bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn òkè kúrò àyẹ̀nà máa ń gbé wọn lọ nílọrin mo rántí pé ibẹ̀ náà ni Saidi tó ń kọrin yẹn kí náà ti ń pè Saidi ọbọ àbí kí náà ń pè Saidi Òṣùpá ibẹ̀ ló gbé kíní lọ́ngbà ẹ̀ náà tó gbé wèrè olórin àbí kí náà ń korúkọ bọ́ọ̀ tó ń ṣe wọ́nranwọ́nran yìí ibẹ̀ ló gbé lọ omi ìpè bẹ̀ yẹn wọ́n máa ń lọ síta àwọn kan wà níbẹ̀ tó jẹ́ pé sẹ̀ríà ni wọ́n ń practice lọ́pẹ́lọpẹ́ ẹ ti rí bẹ́ẹ̀ èmi ti sọ fáwọn èèyàn pé nígbà tán ní pé àwọn ò fẹ́ Tinubu mo ní ta ló fẹ́ ṣe tí ìbá ṣe Tinubu àánú yìí ṣe mí mo ní tí bàbá Tinubu yìí ṣe yìí bàbá bẹnu bọ̀ọ̀kú láì bàbá bẹnu bọ̀ọ̀kú láì lè fún mi mojú àwọn bàbá yìí nẹ́tíwọ̀kì yóò dá o olójú bí ojú olókùn useless lè mọ̀ mú alápàǹdẹ̀dẹ̀ iṣẹ́ gbogbo kóòtù ló sí kóòtù instead súùtù kóòtù náà ń wò wé ló ti sún kì bàbá mi ẹ̀ ní dààmú alápàǹdẹ̀dẹ̀ useless lè mọ̀ ní dààmú bàbá mi. ẹ kú sẹ́wọ̀n. ẹ ṣeun. ọ̀rọ̀ á wà pẹ̀lú wa. àṣẹ. Adẹ̀kú oríire ni. A kú oríire o, gbogbo ọmọ Yorùbá kú oríire. Oríire ńlá ni. A kú oríire o, oríire ńlá ni o. Ìyá ta lọ lọ́run lọ wá nǹkan tó bá pẹ́ níbi tẹ́tí lọ, tó wá ṣe túná ta lọ lọ́run bóyá ìwọ ẹ̀ náà mú lọ, bóyá irun ẹ̀ náà mú lọ. Ìyá ta lọ lọ́run lọ dìde sọ́dọ̀ ta lọ lọ́run o. Lọ dìde sí o, wàhálà yìí pọ̀ pẹ̀lú àwọn pípù yìí o, kó má yẹ pàtó wọn bá yín fáwọn wọn mú díẹ̀ nù ẹ̀ lọ. Àbí kí ló dé kí làgbà kò. Mo ṣe wo fídíò yẹn lé ní báyìí mọ̀ pé wọ́n fẹ́ jẹ́rí gbígbé tó bá débẹ̀ yẹn gbogbo bọ́n ṣe wá yẹn ọmọ àlọ́ pàtọ́lọ́run lójú ọ̀nà ni wọ́n á rẹ̀ jókòó ẹ̀sìn kan. wọ́n dájú dọ̀tí lọ. Kẹ́ ọ̀pẹ́ kan tó wá ṣe ilé olóyè nìyẹn gbà yẹn. Ṣé ẹ gbọ́ ká gọ́ọ̀mẹ̀ntì sọ àwọn tó wá nílé olóyè dè ní. Oríire gidi ni a kó oríire nílẹ̀ Yorùbá. Ọ̀nù gọ́ọ̀mẹ̀ntì wá sọ wọ́n ní àwọn tó wá tí wọ́n wọṣọ ọlọ́pàá tí wọ́n lè gbé mọ́tò tí ò ní nọ́mbà dání. Àwọn ọlọ́pàá yẹn kọ́ máa dúpẹ́ lọ́wọ́ lóye. Wọ́n máa dúpẹ́ o. Tó wọ́n pé tó lóye ò bá yọjú síbẹ̀ yẹn ní èyí. Àwọn Ìbàdàn rẹ́dí àti jẹ wọ́n. Wọ́n á jẹ wọ́n bàdàn yẹn o. Wọ́n máa jẹ wọ́n because wọ́n mí everybody mí ni wọn. Wọ́n máa jẹ wọ́n o tí ò ní sí ọkọ̀ tó máa ṣẹlẹ̀. Ibi tó tún máa hápùn nìyẹn, ibi tó tún máa bẹ̀rẹ̀ nìyẹn, èní ni wàhálà yẹn bá bẹ̀rẹ̀, wàhálà tó ń wá yẹn, èní ni bá bẹ̀rẹ̀. In fact, Ọlọ́run lè gbọ̀n rẹ̀ àbá lọ́rọ̀ bí olóyè, àbá dúpẹ́ fún wọn, akọni ni. Olóyè ó yàtọ̀ sí Báńkọ́pá, akọni ni. Ẹ má tún lọ sí ibòmí, ẹ má yẹ ká fa sójà. Ó dàrú àwa ló wá dúpẹ́ o. Báńkọ́pá ó lẹ́fẹ̀ẹ́ sọ òkà fámìlì kan ló jẹ́ Báńkọ́pá. Ẹ má fa sójà. Ẹ jẹ́ sọ̀rọ̀ olóyè yàtọ̀ sí Báńkọ́pá náà. Ó dàbọ̀. Yorùbá Wuyi fans. Tẹ bá dé àlùjọ náà wọn ò ní fún yín 72 gẹ̀gì gbogbo ẹ̀yin Yorùbá Wuyi fans. Tẹ bá dé àlùjọ náà wọn ò lè fún yín 72 gẹ̀gì rárá. Tó ń sọ sọ́dọ̀ bàbá Báńkọ́pá ẹ bẹ̀rẹ̀ o ẹ bá gbóhùn sókè. Hello. Ẹ kú ètò mà. Àjọ ń ṣètò ní ìyá mi. Ẹ jẹ́ stop o. Sorry. Orúkọ ti stop ni. Mo fẹ́ dá sí ètò ní. Ẹ bá wa dá sí akú oríire o, nílẹ̀ Yorùbá kú oríire o. Nípa Tani Ọlọ́run tó ń lọ àtáàkì ó lágbára o. Àṣírí wọn tún ń tú ni. Tani Ọlọ́run yẹn kò yẹ kó máa bàjá wèrè ni wọn ní sẹ́ǹsì ni.
kí ló máa ṣe láti make sure pé ò ṣẹlẹ̀ mọ́ báyìí sí. àwa lọ́wọ́ Ọlọ́run. Wọ́n láti wá nǹkan ṣe o bóyá ó máa lọ dira ni o àbí kó kú join èrò ẹkùn finally kó wà nú ẹ̀ yes àbí whatever way because tó ẹ pé wọ́n lọ gbé lọ lẹ́yìn àwọn pípì yẹn. àṣírí wọn padà ṣégbò. ẹ̀mí yàn kò jọ wọ́n lójú bọ́n ṣe wà yẹn. àti pé ara ń ta wọ́n because the way speculation pé Kwara ó máa padà sílẹ̀ Yorùbá tọ́mádẹ̀ sọdá ní after Kwara yẹn sí Niger àwọn yẹn náà ti fún wọn níkò wọ́n ti yọ gbogbo wọn Fúlàní. tó ara ń ta wọn Bàgó tilẹ̀ wọ́n kó lórí gómìnà Bàgó yóò gbádùn rárá. ó ti yọ wọn bí jìgá dànù ó ti pọ̀ wọn ọmọ nílùú síbẹ̀ ó dẹ̀ ń ṣe ti president tó nígbà tó wọ́n ti wá sọdá sí ibi tí wọ́n ti rò pé àwọn ti gbà tán nílẹ̀ Haúsá àwọn èèyàn ẹ̀ hàn wọ́n lè mọ̀ lọ́wọ́ pé à ń ṣèkọ́ náà o. àwọn Haúsá gan fi àwọn tí wọ́n ti darí mọ́ wọn lọ́wọ́ tó ìnira yẹn bá wọn seriously wọ́n wá nǹkan tí àwọn dáàdì kan pè é sí tó sọ yí pé ara ń ta wọn ogun ẹ̀sìn wọ́n máa fẹ́ dàrú wọ́n fẹ́ dà sírọ̀pù. Kẹ́rí láti tì í bá ṣe ń ba lọ títí dìgbà tó máa dìbò ó máa le o ó máa le. ó ti sọ báyìí ọ̀nà ti bọ́tà káwọn onídìbò fún Tinubu campaign ti bẹ̀rẹ̀ campaign kan ti kọ́ àwọn campaign fún Tinubu. Àtíkù náà dẹ̀ múra kíkan ó múra gidi ó ń bá so bàbá Tinubu bó ṣe wà yẹn ojú ogun ló wà o. ojú ogun gidi. àwọn ọmọ Yorùbá èmi fi àsìkò yìí ń bẹ̀ wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nílùú òyìnbó tó jọmọ Yorùbá wọ́n ti jí o gbogbo wọn tí wọ́n sì gbà tí bàbá Tinubu tẹ́lẹ̀ náà sọ pé àwọn fẹ́ kó wọlé second time o. gbogbo èèyàn ló ti rí i pé ojú ọ̀nà ni bàbá Tinubu wà àti rí pé ó fẹ́ ṣe nǹkan dáadáa fún gbogbo kìdí ẹ̀ ń ṣe fún Yorùbá nìkan ẹ̀tọ́ oníkálukú wọ́n máa gbà fún lágbára Ọlọ́run. So inú àwọn Fúlàní ò dẹ̀ dùn àwọn méjì kan wà tí kò tẹ́ wọn lọ́rùn torí kò fìdíbọ́tù yẹn máa jábọ́ lẹ́nu wọn so wọ́n máa múra gan ọmọ Yorùbá máa múra gan kó má bá anybody jagun kó má ṣe torí pé kí gbogbo ẹ̀ má bà dàrú mọ́ wọn lọ́wọ́. ẹ má fẹ́ wọn ẹ má bá wọn dòwò pẹ̀ tí wọ́n lẹ̀ yẹ kó dúró láyé wọn wọ́n bá ń tajà bá ti gbédè lọ lẹ́nu ẹ̀ má rajà lọ́wọ́ ẹ̀ má yẹ kó wàhálà ṣẹlẹ̀. Àwọn Ìgbò bọ́ ṣe wà yẹn mò ń rí mi á sọ pé òun wà nílùú Ìgbò òun torí àwọn Yorùbá ló ń ṣe ràbọn mo rí báyìí mo máa send fídíò yẹn sí ló ń ṣe lọ ra ìbọn òun dẹ̀ máa wá lé torí tiwọn kí ló dé kí ni Yorùbá gbà ní ìrà nígbà wọn. àsìkò tó lọ máa sọ wá náà la dé yìí. àmì o àti Fúlàní àwọn méjèèjì yẹn so kí àwọn èèyàn dúró pẹ̀lú bàbá Tinubu o wọ́n dúró pẹ̀lú bàbá Tinubu o tó bá bọ́ sọ́wọ́ Àtíkù gbogbo nǹkan tó ń ti ń tò bọ̀ ló máa dá padà o wọ́n lè fi wọ́n máa fojú àwọn Yorùbá hàn èèmọ̀ ìyẹn nọ́mbà 1 nọ́mbà 2 Òbí ó mú ọkọ̀ máa ràn wọ́n lọ́wọ́ ni wọ́n kàn ra gbà tú ẹ lọ́wọ́ ẹ̀ ni wọ́n gbà ó máa ràn wọ́n lọ́wọ́ láti túta àwọn ọmọ Yorùbá àtàwọn tó kù àtàwọn fún Fúlàní padà ni o wọ́n á 6 months báyìí 4 months wọ́n á kàn ra wọ́n yọ sẹ́gbẹ̀ẹ́ kan bíi jìgá ni wọ́n máa torí bí ipò agbára yẹn tẹ̀síàrí tí kú oríṣiríṣi ń tẹ̀lẹ̀ agbára yẹn ó ti ń ká wọn lára ibi tọ́wọ́n ti ń jẹ tọ́wọ́n ti ń mu nìyẹn àwọn fẹ́ mu dání kán gbẹ́sìn lórí oníkálukú kán borí o kán bojú everybody kán máa tó wọn lẹ́ta kán máa pàṣẹ kán máa control kálukú àwọn á dẹ̀ máa jẹun lọ ẹ ti gbà inú ẹ̀wọ̀n wọn kó ooru mú o kò mú o ẹ ṣàbòjú ẹ wá dúdú ẹ pọwọ wá o àwọn á máa jẹun lọ oil block kì í sùn lọ fún Sultan of Sokoto àwọn ọmọ nílùú Jíjà gbogbo wọn ló wà bí ìsìn wọn ò lè lọ lé wọn náà wọn ò lọ lé mọ́ ọmọ south south yẹn ò tẹ̀ lọ lé wọn yẹn wọ́n ti wà ní homes nísìn wọ́n ti bá wọn bàálù wọn jẹ́ àwọn tí ò dẹ̀ mọ ọwọ́ mẹsẹ̀ ń pa ọ́ìlì wọ́n jẹun lọ́bẹ̀ ṣe ti rí bó ṣe ń lọ oko ẹrú another form yẹn o kọ́lọ̀ kó yọ wá o táwọn èèyàn bá mọ ara wọn nítorí pé bàbá Tinubu kì í ṣe ọmọdé àti nǹkan tó dẹ̀ ogun tó dẹ̀ ń jà ń bẹ̀ kì í ṣe nǹkan kékeré
so àtìlẹ́yìn ni wọ́n need ó ṣe kò ṣe kọ́ tiẹ̀ sì wọlé náà àwọn máa pariwo ń gbà yẹn ipe tó tẹ bá ṣe tó báwo náà ṣe máa ṣe ìran náà kì í ṣọmọdé wọn ṣọmọdé wọn mọ system Nàìjíríà dáadáa. ọlọ́ba kó sí Tinubu nínú ẹ ṣe màálù. àmì yes. bàbá Tinubu ẹ dákun ẹlẹ́ẹ̀kejì wá ti débẹ̀ ẹ dákun ẹja pín o àwọn kàwọn nǹkan ní yóò ṣe bá ṣe o àwọn tó ń jiyàn pé lọ́sàn gangan yìí ọ̀sán àtọ̀ ẹ̀wọ̀n tún fọ́ọ̀nì sí mi nínú fídíò sí yẹn tẹ́ bá lọ wò ìkọ́ wọn fẹ́ bọ́ kàkàtà lọ. tẹ́ bá wọ àwọn fídíò yẹn dáadáa ẹjọ́ fún mi ní ìṣẹ́jú kan ẹni tó sà tẹ́ bá wọ àwọn fídíò yẹn dáadáa ìkọ́ fẹ́ bọ́ kàkàtà lọ lọ́hùn bọ́sà tó wọ̀ ó dẹ̀ fẹ́ bọ́ ó ń fàlàtà lọ́hùn fà sókè ó tún fà wálẹ̀ ó dẹ̀ mi ìṣọ́pọ̀lọpọ̀ àwọn tó kó wa yẹn Nigeria police wọn act bẹ́ẹ̀ ó ń bọ́ pátá lọ́lọ́run látẹ̀yìn bàtà lọ́lọ́run fà níwájú ó tẹ̀ fẹ́ bọ́ pátá ní díẹ̀ wọ́n ti fẹ́ bọ́ pátá lọ́lọ́run àgbákọ́mọdé ẹ máa gbọ́ sókè. à ń gbọ́ yín o. hello sir. olórí burúkú làwọn pípẹ́. oṣù because ara wa ń ta wọn ń sìn àwọn Jamiu Adégúnwà Malam Yusuf Adépọ̀jù ṣé wọ́n mọ ohun tó ń ti fojú àwọn oníṣẹ̀ṣe rí. bẹ́ẹ̀ni. Sànú Ṣéhù níjọ ní Ìlọrin tó jẹ́ alága táwọsírè wọn ó ṣe wá sí nígbà kan tí Lájí Àbáàsì fi kí fún tó ní Ṣàngó pé ó mutí yó ó báyẹ̀ ẹ̀sùn ó ṣe gbogbo táwọn ti ń bú ẹ̀kẹ́ lẹ́sìn àwọn ọ̀rẹ́ gbà yẹn. ẹni tó máa jogún kógún á pàtàkì tàn Sànú Ṣéhù ẹ̀ mọ́bi tó ti wá Mali ló ti wá nà ó sọ lẹ́nu pé Mali ló ti wá. gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí mùsùlùmí ni mí gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí àwọn mùsùlùmí náà àwọn àǹfààní dálẹ̀ àwọn àǹfààní dálẹ̀ máa pa ẹnìkan lẹ́lẹ́bọ̀ máa rí freedom of religion wà náà. Kùránì dẹ̀ ni Kùránì ní làkúndínù kú wálé ẹ̀jẹ̀ ànábì gan sọ pé ẹ má bọ́ lọ́hùn wọn tẹ́ bá bọ́ lọ́hùn wọn abúti àná kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní àná kọ́kọ́ bẹ̀rẹ̀ ìsìn àwọn yẹn wá fún ọ ní gbèsè ara wa ń ta wọn. Àti pé ta lọ́lọ́run gan-an tó ní ó kírun ó ṣe gbá ṣé mọ́ṣáláṣí Ìlọrin ló ti wá kírun ni ṣé ó kó èrò wá sí mọ́ṣáláṣí Ìlọrin tán ibẹ̀ ló ti wá kírun àti kí ni wàhálà tiwọn. Kọ́ má ba ilẹ̀ Yorùbá kọ́ má ba ilẹ̀ Yorùbá jẹ́ fún wa o jẹ́yẹ́jẹ́ lọmọ onílẹ̀ ń tẹ àlejò ló ń tẹ̀lé girigiri o kó má yẹ pé bóyá ó ṣe tán fẹ́ lọ ni o kọ́lọ̀ kó dúró tì wá o ní gbogbo àwa Yorùbá ká jí ká má sùn o ká fara wa ṣọ̀kan o Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ má dé tó bọ̀. tẹ bá ń gbọ́ làkúndínù kún irọ́ ló wà ń bẹ̀ anything làkúndínù kún fatuwa náà ní kán lò kán parọ́ fún yín kán tàn yín ẹ tàn wọ́n ẹ gbé wọn mọ́ra títí tẹ́ ẹ máa fi pọ̀ tẹ́ bá ti wá pọ̀ ẹ fàtúlù gbogbo ẹ pa wọn dànù ẹgbọ́n tó ń sọ pé ànábì ní ká pa ni ànábì ní ká pa ni tẹ́lẹ̀ ká ṣe lẹ́yìn ànábì ní ká pa ni ànábì sọ pé ká pa ni àá pa ọ ni ànábì wọ́n máa sọ máa kíní yẹn báyìí kíní yẹn máa jó ọkàn wọn máa balẹ̀ lórí ẹ̀ ànábì ní ká pa ni ẹ̀sọ́ kíní kan ìsìn wa ànábì ní apá ni àá pa ọ ni ànábì ní apá ọ ni àwọn olórí burúkú somebody ẹ bá gbóhùn sókè last caller for today. Hello ma. Yes ma'am. Hello ma. Yes ma. Ẹ ká sọ ma ẹ kú iṣẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ètò. Ẹ ṣeun. Ọjọ́ àwọn àwà pẹ̀lú yín o. Àṣẹ o. Gbogbo àṣírí tẹ̀ kí fẹ́ jẹ́ káàkiri wọn bò tó jẹ́ pọ̀ rí gbígbé amọ́ra. Ọlọ́wọ́n bò ní táṣírí yín o. Àṣẹ. Àṣírí tí Ọlọ́run á tú. Èmi ò wá mọ nǹkan tó dé pẹ̀lú tani Ọlọ́run ìtọ́dẹ̀ wá dójú rẹ́ni ẹlẹ́ni báyìí. Bóyá ó ti lọ yẹ súra ẹ̀ wò. Ẹni a lè mú là ń lẹ̀bi mọ́. Táwọn nìkan ni àwọn nìkan ni mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé ni. Táwọn nìkan ni mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé ni. Tó tún wá sọ pé táwọn kí ni Ọlọ́run lọ kí irun nídìí òòṣà. Táwọn nìkan ni gbogbo mùsùlùmí tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ wá gbógun tẹni ẹlẹ́ni. Ó sú wa o. Má jẹ́ káwọn àwọn oníṣẹ̀ṣe jú padà sáwọn. A sọ àwọn fúnra ara wọn nígbà tó bá jú padà sí wọn ó dàbẹ pọ tí ń bá pọn bí àbùkù wọn máa ka àbùkù olóró ògbó náà máa kàn torí mi ò mọ nǹkan tó fún wọn ní pàṣẹ ẹni ẹlẹ́ni. ẹ wo bí tálẹ̀ ti ṣe laná TikTok Twitter everywhere ló ń laná báyìí o everywhere ló ń laná báyìí látàárọ̀ àṣírí yóò ní bòsẹ̀ ẹ rẹ̀ bẹ̀rẹ̀ ni
àṣírí wọn ò ní bò ó, àṣírí wọn ò gbọ́dọ̀ bò rárá. Wọ́n ṣe tán ti ọmọ sí olóòlù wípé kó jáde, òun náà ló ń sọ yẹn wípé iṣẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn ní sọmọ yẹn jáde kò sí nǹkan kan tó ṣe, tí ó bá jẹ́ àwọn náà ti pa ọmọ yẹn dànù. Wọ́n á pàdánù ni. Wọ́n á ti pàdánù, á ló ń tàṣírí àwọn. Wọ́n bá dẹ̀ ṣọ́ra ṣe káwọn ẹbí ọmọ gan máa bẹ̀ pé kó má sọ̀sọ̀ fún sọmọ, Ọlọ́run má jẹ́ káwọn oníṣẹ̀ṣe yí padà sí wọn. Kó jẹ́ pọ́n máa fọmọ yẹn dá wọn lára gan pé ṣé nǹkan tẹ náà lò ṣe yẹn torí pé adáríjì àbí lẹ́wọ́n àrùpọ̀ dẹ̀ ní wá torí pé mo mọ̀ pé tó bá dọ̀rọ̀ tó ń bọ̀ tí ìyàwó tún fẹ́ jáde ọmọ tó tẹlòmíì jáde. Ìyẹn ló máa forí kó síbọ̀. Wípé kó lọ ṣe pé kí ló dé táwọn ẹnu òsì lára wọn, kí ló dé ọ̀níṣẹ́ ni. Àwọn oníná lábẹ́ ọ̀níṣẹ́ ni oníná bí agbádá iná lọ́wọ́ kiri. Gbogbo ẹ̀ máa kú rìrìrì ní ọmọ márùn bí kàmùdù ni, ọrùn ju kàmùdù lọ. Ọrùn ọ̀fọ̀ pátá abẹ́ wọn, bọ́sìkà abẹ́ wọn bẹ́ẹ̀ tó bá sílẹ̀ báyìí ẹ̀fẹ́ sáde 440. Ẹyin rí bọ́sà àwọn rí mi. Bí jẹ́ nígbà tí wọ́n bá ti rágbádé àwọn tó ti rẹ́wù wọn ṣé yóò ti mọ bí bọ́sà abẹ́ wọn ṣe máa rí ni. Ẹ̀bẹ̀ rẹ̀ àwọn ẹlẹ́ha wọn náà tó máa mọ́lé tó máa àwọn ọmọ ọlọ́mọ tó tì wọ́n mọ́lé ní ẹ tì wọ́n mọ́lé ìpàdé di súnà àwọn ọmọ ọlọ́mọ nílé káwọn òbí wọn mọ́ àwọn òbí wọn máa yọjú lójú wíńdò kan irú èso lórí burúkú wo nìyẹn èso òṣì yàtìjàtì wo nìyẹn ibi tọ́lá òun ti lọ gbẹ̀sì gan nílẹ̀ ẹ̀dá ṣerú nǹkan tó báyìí àwọn Saudi wọn ṣàlówìn a máa ṣàlówìn báyìí ní slot 20 àwọn alẹ́ ní on the 20 October àwọn Saudi máa ṣàlówìn àwọn sisi wọn bẹ́ẹ̀ máa ṣàlówìn kí ló dé tó gba wèrè mẹ́sì tó gbòṣì mẹ́sì kí ló dé ọdẹ lọgbẹsẹ ọdẹ ìṣìlámù lórí burúkú ọlọmọba káàkiri ìṣìlámù òṣìwò ọlọmọba káàkiri kọmẹyà lọgbẹ sílẹ̀ gbogbo àwọn orúkọ tó ń sọmọ gbogbo ẹ̀ láti ráṣìírí wọn bíi kọmà sọ wọn ní pákó àbúrẹ́là àwọn àǹkàbà kọmà sọ wọn lájá kọ́kọ́rọ́ ẹmọdé elédè ẹsọ di kéwú tẹmọ báwo lómi ṣe ń kéwú ẹni tó bá ń ka kéwú òṣì yẹn ọmọ túmọ̀ ẹ ọkọ ká wà fàágùn èyí ẹ̀yà àwọn ọmọọṣẹ́ ọlọ́run gúgú bíi wàhálà tápà náà yẹn náà túkàmúkàlù ní wọn tó ọmọ tó mọ ẹ ọmọ tó mọ ẹ orí burúkú ló ń bá káàkiri ẹ wo bàbá oníṣẹ̀ṣe ìgbà kan níbi oṣù 6 sígbà ìbọdún tó kọjá lọ́hùn wọn náà fún lóṣù 2 àwọn bàbá tán náà fún lóṣù máa rojú wọn ń ta mọ́ bàbá oníṣẹ̀ṣe wà láyé kò kú báyìí ní ìsìn àwọn olórí burúkú ọmọ nǹkan kan kò sí nǹkan kan tó mọ̀ ọkọ fi yẹn kó wa lọ́bẹ̀ jẹ ni wọ́n fi yẹn kó wa lọ́bẹ̀ jẹ ni irọ́ dẹ̀ lọ́pa gbogbo àwọn ọmọ ìṣìbá sápò lẹ́yìn wọn pátápátá wọ́n máa sá lọ sínú ìṣẹ̀ṣe tẹ́ bá wo kìrìsìtẹ́nì dáadáa kìrìsìtẹ́nì tó bá ṣe lọ títà ní ẹja fi sí késàrì fún késàrì àwọn mọ̀ wọn ara wọn á ní ẹja fi késàrì fún késàrì àwọn ní. Ọlọ́run nẹ́tíwọ̀kì yìí ti lọ báyìí náà sọ pé tẹni pátá níná ẹ ṣe máa sọ pátá iná wà nù pátá Ọlọ́run ẹ máa pẹ́ pé iná wà nù pátá ló yẹ kí nẹ́tíwọ̀kì yìí lọ iná wà nù pátá pé bọ́sà àrùn iná wà nù pátá bàbá wa káàbọ̀ sà. inú erùpẹ̀ lọ́lọ́ ń dá wọn sí inú erùpẹ̀ lọ́lọ́ ń dá wọn sí bọ́ bá bẹ́ẹ̀ lọ́kàn lọ a ò pé kán máa lọ wọn bá bẹ́ẹ̀ lọ kán lọ ìgbà tí wọn ò lọ kí ló ń ṣe. nígbà tó lọ ìgbà tó lọ kí náà ṣe wọn bá bẹ́ẹ̀ lọ kẹ́ ọ lọ. kò jẹ́ dìjà. àwòrò lé wọn kíá wọn bá bẹ́ẹ̀ lọ kán lọ ìgbà tí wọn ò lọ kí náà ṣe. ọ̀pọ̀lọ́ wà kí tó tútù tá sí o. ọ̀pọ̀lọ́ wá bí tó dúdú ta sí inú erùpẹ̀ la dá wọn sí wọ́n bá fẹ́ lọ kọ́ lọ o ìgbà tó o lọ kí náà ṣe wọn ò fọ́rọ̀ gbó wọn ò fọ́ bá kan wọ́n bá fẹ́ lọ kọ́ lọ ìgbà tó o lọ kí náà ṣe. ó padà get started ẹ ṣe ló bá tó táwọn fúlàní bá fẹ́ lọ́ọ̀sì kan lọ bàtàn lọ kí náà ń ṣe kò sí wàhálà. bẹ́ẹ̀ ni mà. ẹ ṣeun gan. I love you, sir. Thank you. We appreciate you. Wọ́n tẹ́ bá fẹ́ lọ ẹ máa lọ gbà tẹ́ ẹ lọ kí lẹ wá ń ṣe báyìí. Yín má pè mọ́ torí Ọlọ́run bàbá wa tó pè yìí. Ó yẹ kí n fún yín ní blow ni. Ó yẹ bá wa gbóhùn sókè. Yóò bá wù. Yóò dà fún yín tí ó pọ̀. A ṣe Èdùmàrè.
program mi yìí in fact ẹnu ti sọ pé àǹtí nílẹ̀ Yorùbá wọ́n padà bá ní òṣìlámù ẹ̀mọ wọ́n ti ń bá dojú ẹ̀. òṣìlámù ń lọ ó ń lọ kò tètè kò ní wẹ̀yìn mọ́. wọ́n padà bá ní ẹ̀mí ẹ̀yìn ẹ̀mọ wò àlàáfíà ẹ̀rẹ́ kí n ti kú sínú. ó dà ẹ ṣe ń bàbá wa ẹ ṣe àdúpẹ́. bàbá fẹ́ lọ kọ́ lọ ìgbà tán ò lọ kí náà ṣe. tọ́wọ́ fẹ́ lọ kọ́ lọ ìgbà tán ò lọ kí náà ṣe. wọ́n yẹ kọ́ ìyẹn ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ jẹ́ ká pawọ́ pọ̀ ọmọ Yorùbá. Iṣẹ́ wa lẹ́wà fún ilẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wọn ni pé láti bẹ̀rù làgbọ́gbọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. God bless Yoruba we. May say no to one Nigerian. The country of kidnappers, Fulani herdsmen, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Where we stand. Where we stand. Tí bá ti bá jẹ tó nídìí ló máa dà wá. Ibi tẹ́ bá wà ní ìlànà tí fẹ́ padà. Lọ́rùn fẹ́ǹsì mi lọ́lọ́ ní lọ́wọ́ wa. Níbo la ti bẹ̀rẹ̀ fẹ́ǹsì mi ní ọ? Yé lọ́dọ̀ yẹn ni máa sún lọ́rùn o. Yé wọn náà máa pa lọ́la tó àbá tí rí fẹ́ǹsì mi lọ tẹ́lẹ̀. Wọn náà máa pa lọ́la o. Yé. Yorùbá wo. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́la. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Yé ṣé bí ẹ̀ ń la fẹ́ kán gbọ́. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun máa bá ń fọ̀. Àsìkò ti gbó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti gbó. Tí bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́tẹ̀. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Yorùbá o. Yorùbá o. Yorùbá o. Òbí ti àjìyà kọ́ mọ́ lè kàwé. Ọmọ kàwé kò wá ríṣẹ́. Ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe. Ìyẹn gangan lẹ ò rí ṣe. Dábàá mọ̀ bí tẹ̀ ń kó àlọ́. Àwa ṣe tán ti padà. Dábàá mọ̀ bí tẹ̀ ń kó àlọ́. Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́. Àwa ń lọ. A ò ṣe mọ́. Àwa ń lọ. Ògún ẹ̀ dìde. Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde. Alálẹ̀kẹ̀ dìde. Lọ́balọ́ba kẹ̀ dìde. Yorùbá ẹ̀ dìde. Tí bá ti bá jẹ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà.
jẹ́ ká ronú àwọn wèrè yìí wọ́n bá wa ṣeré ogun lọ́ọ̀bù mi gan ṣẹ́yìn náà lọ́ọ̀bù mi I'm gonna see you some other time. Yorùbá Wuyì lórúkọ mi, Yorùbá Wuyì ni mò ń jẹ́ oníyẹ̀ṣẹ́ ọlọ́kà ìṣùgbọ́n àtàjẹ́ látara ẹ̀kọ́ àdúró tì mí ẹ̀kọ́ àdúró tì ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ọ̀tá ò ní borí wa, máa gbára lọ́wọ́ àwọn àjogún àwọn agbésùnmọ̀mí àwọn ẹni bí ẹni òfò yìí. Èmi àti yín àní fọkọ̀dé àní fàyàjẹ́ àní fẹ̀mí ara wàjẹ́ àní fàlámọ̀ ìwádìí. Tí ọ̀kan bá dúró síbi kan tó bá ń pe wa láburú ìgbéraga báyìí làgá máa ń ké wọlé. Ìgbéraga náà máa ké ní onítàn gbogbo tó bá ní àkọ́kọ́ fi wọ́n síwájú náà kó tó tẹ̀lé wọn. Àṣẹ Ifá àṣẹ Ọ̀rúnmìlà àṣẹ gbogbo wọn lè pátápátá àṣẹ àwọn ìyá mi àgbàlagbà àṣẹ Elédùmarè mo wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ẹni mi ó dàṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá náwó aburú á jẹ́ tiẹ̀ tìran ní o àbáyé ṣeré lórí tàbítàdé I'm gonna see you some other time ní máa wá ẹ̀yìn ní máa bá I love you guys, stay blessed, bye for now. ó ṣáná wọlé tẹgbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ ní messend deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. bodytalk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bíi ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austra lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. bodytalk ó lọ fún àgọ́ o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní bodytalk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 5877 28824 bodytalk accessories ìmúra tó ń kán tó tó fashion tó gbé fashion pọ̀.